Hi everyone, welcome to my channel. So gẹ́gẹ́ bá ṣe sọ láti bẹ̀rẹ̀, I was born and brought up in Ogun State. So ọmọ Ẹ̀gbá ni mí, so ibẹ̀ náà ti bí mi, ibẹ̀ náà ni mo ti cover. So mo àdẹ kàwé níwọ̀nba, mo lọ sí Lagos State Polytechnic. So ìdí Ifá yìí ni wọ́n bí mi sí. So ọmọ orí ìtẹ́ ni mí, mo dẹ̀ tún jáde lọ, mo lọ cover gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ìlú Ìkòròdú ni mo ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ní Lagos State ní Nàìjíríà. Lagos State ní Nàìjíríà, so Ìkòròdú. So ibẹ̀ ni mo wà. Ọ̀rúnmìlà ńlá ń pè ní bàbá Àgbọnnìrègún, ẹlẹ́ṣí ọyán, òjò olúgbẹ̀dù ọ̀run, ọ̀kẹ́kẹ́ tí fọn kéyìn erin kó tó fọn, gbádéjókòó ọmọbìnrin tí fọ gbúù lókè àlọ́. Ọ̀rúnmìlà, oríkì Ọ̀rúnmìlà pọ̀ lọ, ibi tí oníkálukú bá mọ̀ dé òun ni wọ́n ń pè ní ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà, ibi wọ́n gbé ń rọgbá àgbídègbín, ibi wọ́n gbé ń rọgbá àhúndáhun, ibi wọ́n gbé ń ra wọ̀lọ̀ lọ́lẹ̀dìrì. Mo sọ lẹ́ẹ̀kan mo lóhùn ní ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ̀ye àtórí ẹni tí ò sùn. Tá bá sọ pé nǹkan ẹlẹ́rìí ìpín, èyí já sí pé tí èèyàn bá yan ìpín, ó fẹ́ wá sóde ayé látòde ọ̀run, gbogbo ẹni lójú Ọ̀rúnmìlà tó. Ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ̀ye àtórí ẹni tí ò sùn ṣe. Tó o bá wá délé ayé, dáadáa ló yan o, aburú ló yan o, Ọ̀rúnmìlà yìí náà òun la máa lọ kú bá wípé báwo la ṣe fẹ́ tọ́ o. Ìyẹn ni wọ́n ṣe ń sọ pé àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, tó dẹ̀ jẹ́ wípé ó ń tún ẹ̀dá oníkálukú wa ṣe. Tá a bá fẹ́ súnmọ́ dáadáa náà máa sọ pé lágbájá wọ gbódù, kí wọ́n náà lókè ìpọ̀rí tiẹ̀ lọ́wọ́ kó o lè máa rí bí pátá sọ̀rọ̀. Tó o bá jí lóòrọ̀ kó kífá, kó pefá, kó bọ̀fá, bá dijọ́ ọ̀sẹ̀ kó pefá, kó bọ̀fá, kífá lè ṣe olùtọ̀nà fún wa. Tí a bá fẹ́ tẹ̀yàn sí fá pé èèyàn fẹ́ wọ gbódù, ó fẹ́ tẹ̀fá, mọ̀ kí mo ṣàlàyé mo mẹ́nu bà díẹ̀ lẹ́ẹ̀kan ṣé ń gbọ́. Àwọn ìgbésẹ̀ tó ní náà ò pọ̀, a lè ṣe nǹkan kan láì sówó, tòun á tiraka kó tiẹ̀ wá owó tán máa fi ra gbogbo nǹkan èròjà tán máa lò. Wọ́n á ra àwọn èròjà lóríṣiríṣi, ẹni tó fẹ́ tẹ̀fá, wọ́n á ra kínfá, wọ́n á ra eku, wọ́n á ra ẹja, oríṣiríṣi èròjà pọ̀. Wọ́n á ra ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, wọ́n á ra iṣu, wọ́n á ra ẹyin ìdìyẹ, ìyágbé, ìyálòkò, ìkóńdẹ, wọ́n á ra ẹyẹlé, wọ́n á ra pata òkété, wọ́n á ra àwọn ẹran tán máa lò bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ẹran yìí ìgbà tá bá bẹ̀rẹ̀ náà la máa mọ̀, tán bá dáfá náà máa mọ irú ẹran wo ni ó bá òkè ìpọ̀rí ẹ̀ mú. Gbogbo ẹ̀ náà máa ní ara aṣọ funfun, ara rùkẹ̀rẹ̀, wọ́n á ra dé ifá, wọ́n á ra gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Lọ́dọ̀ tiwa wọ́n máa ń ra àgọ́ ẹdìyẹ, wọ́n á ra pàkátà igbá tán máa fi kó èròjà sí, wọ́n á dẹ̀ ra àgọ́ adìyẹ. Inú ẹ̀ náà ni gbogbo agogo tí bàbá máa lò, odù ni o, àjà ni o, gbogbo èròjà yẹn ọpọ́n fá, ìrùkẹ̀rẹ̀. Àwọn míì tó àti babaláwo ti ní, àwọn míì tó ní fá náà bá nífẹ̀ẹ́ sí pé tóun bá ń lọ kóun náà kó dání kán lè máa lò fóun. Wọ́n á bá gẹ̀ẹ́tì tọ̀dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá ti ra gbogbo àwọn nǹkan yẹn, wọ́n á dẹ̀ pé babaláwo jọ, wọ́n á dáfá. Ọjọ́ wo ni ẹlẹ́dàá ẹ̀ fẹ́ wọ gbódù, tán bá mú bá dẹ̀ dijọ́ yẹn, wọ́n á dáfá ìwọ gbódù fún, wọ́n á bọ orí ẹlẹ́dàá ẹ̀ fún. Torí gbogbo ohun téèyàn bá ń ṣe, ẹlẹ́dàá ẹ̀ ńlá kọ́kọ́ tó máa jẹ́ pé gbogbo ohun tán bá ń ṣe á rọ̀ mọ́ ẹlẹ́dàá ẹ̀ náà á dẹ̀ rọ̀ mọ́, wọ́n á dẹ̀ ṣàwọn ètùtù yẹn fún. A máa ń kóta, a máa ń kóje, tó jẹ́ pé tá a bá tẹ̀fá fún yàn, tó bá dijọ́ ọ̀tá wọ́n á ṣètà fún, tó bá dijọ́ ọ̀jẹ̀ wọ́n á ṣèje fún. Gbogbo ọjọ́ yìí náà máa dáfá, náà máa ṣètùtù kí gbogbo nǹkan lè rọ̀ fún. Tán bá dáfá fún láti gbódù, gbogbo ibi tó bá ń tẹ̀lé bọ̀, ó ní ibì kan tán máa gbẹ́lẹ̀ lódò tán máa wẹ̀ sí, tó máa wẹ gbogbo ibi àfàtó, àmúbọ́, àṣedànù, àṣeèrí tó máa wẹ̀ sí kòtò. Tá a dẹ̀ nígbàgbọ́ wípé tá a bá ti ṣe èyí fún, ibi á dẹ̀yìn lẹ́yìn yẹn, ó di àtúnbí nìyẹn. Òun náà ti di ọmọ tuntun látọwọ́ Olódùmarè wá, tí gbogbo nǹkan lọ́tùn tó dẹ̀ máa rọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn máa ń rò bí pé ẹ̀yin tẹ́ jẹ́ celebrity báyìí, pé bóyá àti súnmọ́ yín
fún ìrànlọ́wọ́ gbígbà yìí àti ṣe ìfárọ́dọ̀ ní àdájúdá ẹjọ́ bá ṣàlàyé ǹjẹ́ àyè gbà wọ́n yàn láti kàn sí yín. Kò sígbà tí èèyàn fẹ́ rí mi tí kò rí mi bá sọ̀rọ̀ tán bá pè mí gan lórí fóònù èmi ni màá gbé fúnra mi tí n bá tiẹ̀ wá ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀gá ń ṣiṣẹ́ o bàbá ń ṣiṣẹ́ o wọ́n á padà sọ pé ẹ máa bá wọn sọ̀rọ̀ ńgbà báyìí àmọ́ èmi ò fi bẹ́ẹ̀ ríra mi bí ipò yẹn nítorí wípé iṣẹ́ fáyì ni mo fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ iṣẹ́ eré orí ìtàgé wù mí láti fi ṣàfikún òun ni mo fi ṣe àfikún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé mo máa ń sábà ríra mi bíi babaláwo ìgbà tí Olódùmarè tí wọ́n bá mi ṣe tán iṣẹ́ babaláwo náà ni mo tún ṣe nínú sinimá eré orí ìtàgé so ìyá kan dé mi lọ́jọ́ kan lónìí àwọn máa ń fẹ́ ń pè yín sábàrí yín lọ́kàn ṣùgbọ́n àwọn orúkọ yín múlẹ̀ ẹ̀yin ẹ pè mí bàbá ẹ sọ́kẹ́ babaláwo máa dá yín lóko tí mi lójú tó kẹ́ babaláwo ni mí so babaláwo ni mí. ṣe tá a bá bá Ifá ní gbólóhùn bóyá èèyàn béèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ lórí odù tí mo ní wọ́n dá ń jọ kọsẹ̀ jayé mi yẹn Ìrosùn Àtẹ́rẹ́ mo fẹ́ fi tèmi ṣàkàwé kó lè bá yé àwọn èèyàn tán ní pẹ̀pẹ́ nìdíwọ̀n òkú dàgbà nìdíwọ̀n ọkọ̀ ọmọ ẹni nìdíwọ̀n ẹni ń jọ abá lọ adífá fún Fákọ́ládé ẹlẹ́mọ̀ṣọ́ àwo Ìrosùn Òtúrá ni wọ́n ń pè ní Ìrosùn Àtẹ́rẹ́ ẹgbọ́n tí fáyẹn ti sọ kí wọ́n má ti interpret fún yàn tó bá jẹ́ni tó lálóye dáadáa wọ́n ní pẹ̀pẹ́ nìdíwọ̀n òkú dàgbà nìdíwọ̀n ọkọ̀ ọmọ ẹni nìdíwọ̀n ẹni jọ abá lọ wọ́n jẹ́ ká mọ̀ wípé ọmọ tá a bí yìí o òun nìdíwọ̀n àwọn tó bí iṣẹ́ tí bàbá wọn ń ṣe òun náà gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí wọ́n fi sílẹ̀ òun lòun náà gbọ́dọ̀ tẹ̀lé Ifá ní òkùṣù náà rí ọ̀sàṣù lẹ̀gbẹ́ aláṣàn wọn raṣan aláṣàn wọn raṣan àwọn àgbààgbà màléwò gbẹ̀yàn rọ̀ pé òṣùwọ̀n mọ́ pariwo tán ṣubú yẹ́gẹ́ ọ̀fìnrúgbọ̀n díà pẹ́pẹ́ adífá fún ṣẹ̀ṣe tí í ṣe olórí orò láyé abù fún ṣẹ̀ṣe tí í ṣe olórí orò lálẹ́dí ọ̀run bàbá nìṣẹ̀ṣe ìyá nìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe là á bọ káyìtè ní bọ̀rìṣà léyìí tó já sí wípé ìṣẹ̀ṣe tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni wọ́n sọ wípé kóun náà kó máa tẹ̀lé tá a bá sọ fún yàn bẹ́ẹ̀ tí kò bá gbọ́ ọ̀nà tí Ifá ní kó tọ̀ lélẹ́yìí o ó ṣeé ṣe kó gba ọ̀nà bòmíì ṣé ń gbọ́ kó gba ọ̀nà bòmíì lọ kó lọ́tíkọ́ Ifá kan sọ pé àṣà balẹ̀ ò dá wéséwésé òbí balẹ̀ kó sí ọ̀sìọ̀ òrìdí sapá kọ́kọ́rọ́ fi kóhun ẹ̀ mọ̀ṣọ́ sí adé afọ̀rúnmìlà bàbá nọ́gbónọ́gbó bàbá nọ́jùnọ́jù àfìgbàdé bàbá padà wá sinfá onọ́gbónọ́gbó onọ́jùnọ́jù àfìgbà tó o tún padà wá sinfá léyìí tó já sí pé ọ̀nà tí Ifá ní kó tọ̀ rèé o àfi kó tọ̀ bẹ̀ ṣé ń gbọ́ Yorùbá mi ìyẹn ní oríta àti bẹ̀ yẹn. Ifá kan sọ wípé báwọn rí wọn oko bá fi kú pè wá ọ̀fàfà oko a máa fakú wa sẹ́yìn fún wa omi orí ọta ní sáré gèrè ní forí sẹ́gán awolé ọ̀wá wọ̀ràn gúnsẹ̀ tí bá fún ọ láwọ̀ràn gúnsẹ̀ tí ó jọba láyé tí ó jọba lálàdé ọ̀run ike ẹni ní fúnni lógbó ike ẹni ní fúnni látọ́ ike ẹni ní fúnni láyìkú bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn ọ̀ka èèyàn wọ́n ń bú kí n lékùrọ́ ike tiwa màtídé òrìṣà ọmọdé gbọ́wọ́ ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ò mọ̀ ọjọ́ wọn ò mẹ́sẹ̀ àjòjì lọ́nà ajá alágbẹ̀dẹ ò jẹrin béèyàn bá lẹ́ni ń gbẹ̀jọ́ tó bá rojọ́ ẹnu tí a jàre béèyàn ò bá lẹ́ni ń gbẹ̀jọ́ tó bá rojọ́ ẹnu tí a jẹ̀bi àwọn lékè lónímàlẹ́ ẹyẹ bí wọ́n bá ti jí wọn awẹ́wọ́ tẹ́ni wọn awẹ́sẹ̀ tẹ́ni wọn afẹ́ wàlà sọ́rùn wọn agorí ìrókò wọn akéwú tán sọ́lọ́run adé afóbì tó lọ rí gbàlà tíṣobìnrin òrìṣà obì gbàlà tán ó sáré sọ́màpá ó sátata ọ̀rẹ́ ẹ̀ lọ òòṣà lágbọ́ ó fàṣẹ ẹ̀ bánú ó ní tó ọ̀sábọ́sá ọ̀rẹ́bọ̀rẹ́ ànàmúntọ̀gà bọ́rọ́bọ́rọ́ níwá àgbò mọ́rí ìjọ àbágbọ́kú obì la máa gbọ́kú ata àwọn òkú oṣù náà rí nàre ọ̀sà àṣù lẹ́gbẹ̀lẹ́gbẹ́ aláṣan wọn raṣan àwọn àgbààgbà màléwò gbẹ̀rọ pé òsùn ọ̀mù pariwo tán ó ṣubú yẹ́gẹ́ ọ̀fìnrúgbọ̀n díà pẹ́pẹ́ adé fún ṣẹ̀ṣe tí í ṣe olórí orò láyé abò fún ṣẹ̀ṣe tí í ṣe olórí orò lálẹ́dí ọ̀run bàbá nìṣẹ̀ṣe ìyá nìṣẹ̀ṣe ṣẹ̀ṣe là á bọ́ káìtè ní bọ̀rìṣà ọlọ́run nìṣẹ̀ṣe ilẹ̀ nìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe là á bọ́ káìtè ní bọ̀rìṣà ìṣẹ̀ṣe ò ajúbà yín gbogbo ìṣẹ̀ṣe ni bàbá ètùtù àwọn aláṣekù Olódùmarè àwọn bàbá ìyá torí àwọn ṣe ń pe àwa oníṣẹ̀ṣe ní olóńbà torí ọmọ pa àlè ṣe ká má júbà bẹ́ẹ̀ làwọn náà júbà lọ́dọ̀ tí wọ́n ó ní mọ́ ṣe ń júbà ní o tẹ́ bá ti ń gbọ́ alájẹ nílẹ̀ Ìlọrin kọ́lọ́nkó lọ́ra ẹ̀mí wọn àwọn náà fi stáì júbà ní bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn kejì náà ń júbà ṣùgbọ́n tiwa náà máa ń nígbà tó yẹ kó fún ilé ẹ̀kọ́ pé nàbá ti kórìíra nǹkan
òun ni. So àwọn tó ti lọ àjúbà yín, gbogbo àwọn tó ń wò wá, àwọn tó ń gbọ́ wa pátápátá tí yín ò ní di o, ẹ ní rogun òdiwọ́ o, ẹ ní rogun òdènà, ọlá iwájú iwájú òun lọ́lá ẹ̀rín lọ, òkè báyìí òun lọ́lá ẹ̀fọ̀n rè, iwájú ńlá yín máa lọ. Iléeṣẹ́ tó wá gbóhùn wá sáfẹ́fẹ́ náà pẹ̀lú àwòrán wa, ọlá yín ò ní rẹ̀ yàn, iwájú lọ́lá yín máa lọ. Ẹ̀yin yẹn wa, òun lẹ ti gbọ́ yẹn. Get a Better Life TV, ẹ subscribe sórí ẹ̀, ẹ máa bá wa wò ó, ẹ máa bá wa gbọ́. Ẹ̀yin náà ẹ ní pòfo, ẹ ní ròfo, ẹ ní gúnlẹ̀ sí bùtí òfo, ibi ayọ̀ lọ́rọ̀ yín máa já sí. Ẹ̀yin yẹn wa, òun lẹ ti gbọ́ yẹn. Get a Better Life TV, ẹ subscribe sórí ẹ̀, ẹ máa bá wa wò ó, ẹ máa bá wa gbọ́. Ẹ̀yin náà ẹ ní pòfo, ẹ ní ròfo.